ta ni alágbára àkọ́kọ́? Alágbára àkọ́kọ́ òun ni ọba Adégún, ọba Ìníkòyí. Alágbára ìkejì òun ni Ààrẹ Ọ̀nà Kakanfò Tóyèjẹ Àkànní Alébíoṣù, baálẹ̀ Ògbómọ̀ṣọ́. Baálẹ̀ Ògbómọ̀ṣọ́ òun ni o, kì í ṣọba Ògbómọ̀ṣọ́ o. Baálẹ̀ ni wọ́n máa ń jẹ síbẹ̀. Gbogbo ibi tí wọ́n bá ti ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ìjọba ń bẹ̀ nígbà náà nígbà láíláà, baálẹ̀ ni wọ́n ń jẹ ń bẹ̀. Àkànní Alébíoṣù Tóyèjẹ tó sì jẹ baálẹ̀ Ògbómọ̀ṣọ́ tó jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò, ó ní Ọ̀tún Àfọ̀njá nígbà ayé ẹ̀. Ṣùgbọ́n àwọn àgbà sọ wípé àlàáfíà tí ń bẹ ní Ògbómọ̀ṣọ́ ju ti Ìkòyí lọ.